Abdulrahman foreign, Sheikh foreign. Ó wá gbé mọ́tò rẹ̀. Ó wá gbé mọ́tò wọn. Ó wá gbé mọ́tò rẹ̀. Ó wá gbé mọ́tò rẹ̀. Wọ́n á ní mọ́tò yẹn gẹ́gẹ́gẹ́gẹ́. Bàbá wa ní mọ́tò yẹn gángan. Mọ́tò yẹn gẹ́gẹ́gẹ́gẹ́. Mọ̀lánà Mùkútà wọ́n ní mọ́tò yẹn gángan. Níjọ́ yẹn débi sọ yẹn. Níjọ́ tí bàbá wí ni. Èmi ò mọ mọ́tò tó ń lò. Bàbá ò mọ mọ́tò yẹn o. Èmi ò mọ mọ́tò tó ń gbé. Wọ́n àmọ́ mọ́tò kan gbé. Lálẹ́ ẹjọ́ yẹn wá ní kí ló ń gbá fún bá Abraham sọ̀rọ̀ pé kó sẹ́ńtì mẹ́fà yẹn. Bàbá ní kí mọ̀ kó ní kí fọ́ọ̀rọ̀ sẹ́ni mọ́tò yẹn. Bàtí wọ́n á rí mọ́tò yẹn. Nígbà bàbá Mọ̀lánà wá rí mọ́tò ni. Ó rí pé Big Daddy. Wọ́n wá rí pé Big Daddy ni. Tó bá yá sí pé Big Daddy ló gbé lọ. Tó bá já sí pé Big Daddy náà gbé lọ. Ànábì ní Big Daddy sà. Ànábì ní Big Daddy. Ó ní tó tóbi jù ní tágbé lọ tẹ́lẹ̀ lọ. Mo fi wá dísáìdì pé ibi tí àfáwà Abdulrahman bá kú. Ní Mọ̀lánà fi dìgbà ìgbé ìtí àfọ́ Abdulrahman ó tún lò. Fàdíyàkùn káyìrà mi lọ sí Ó jẹ́ ní tí ó dájú fún wọn gbé lọ. Bọ́ọ̀sì chacha kọ́kọ́rọ́ rẹ̀. Kọ́kọ́rọ́ rẹ̀ nìyí. Ìwé àfọ́ Abdulrahman náà ní. Nígbà tí Mọ̀lánà rà. Official name kó máa bọ́ sí. Àmọ́ official name tí ó wà ń bẹ̀. Tó bá ti mú ìsìnkú rẹ̀ nísìnyí. Tí àfọ́ Abdulrahman bá ti rí rìsíìtì ẹ̀. Ó lọ Orúkọ tó bá wù wọ́n ní kálọ̀ ọ́fíìsì. Ó di méjì. mọ́tò yìí. Mọ́tò yìí. Nígbà tá a wá ra tán. Nígbà tí Mọ̀lánà Mùkútà rẹ̀ tán. Ìmáàmù máa ń ṣe bọ́lá. Ó wá gbé lọ sílé epo. Ó wá fi ní gbogbo epo sí. Ó kú pé bí mọ́tò yẹn ṣe dé yẹn. Nínú àlùbáríkà yín náà. Kí ọjà sí pé kí epo kúnnú rẹ̀. Bàbá ṣe bọ́lá ló fi ní epo yẹn. Owó yín náà ni mo fi rà. Ẹlẹ́kẹ̀ẹ́ta. Ẹgbẹ́ ọlọ́kan náà jọmọ́ mi. Ẹgbẹ́ ọlọ́run kan náà jẹ́ máa Mọ̀lánà Mùkútà. Ó wá rẹ̀ mọ́ màá ṣe bọ́lá sí mi. Ó tún wá mi sáà Mọ̀lánà Mùkútà. Pé kí fún àbá láti Amẹ́ríkà pé kí fún bọ́ọ̀lì ní 100,000. Allahu Akbar. Al-Muqtar. دائما أبدا على حبيبك خير خلق كل من صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كل من محمد رسول الله رسول الله Bele Mustafa Qasidana Ya wasi ali karami Ya sali wa sali Abana mauludu Abana mauludu Gagati bihuzoye Gagati mamubutadaye Nidihu amubutadame Ola ya sali wa sali Daimani abada Ala habibika khairi Daimani abada ala habibika khairi khalqi kulli min Rasulullah 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 ومن أجله Ọlọ́run dákun má bá ìbá
Wọ́n ní sẹ́lẹ̀ wá kí ìdílé báyìí. Wọ́n ní. ọkùnrin ọ̀dá nínú àwọn bàbá wa. Wọ́n ní. olóògbé jẹ́ wọ́n àjí. Allahumma salli wa sallim ala sayyidina. Má bìnrin. Ayati wa fi imati ya rabbal alamin Muhammad Rasulullah. Kọ́rin. Bàtà kọ́rin bá. Kọ́rin. Ẹ má bọ̀ báyìí. Ìdílé owó kéde má gbà wáyé lórí. Ẹyin kọ́ wind down. Apa? Bá wind down. Apa? Kọ́rin. Ẹ bá síkì yẹn sí. Àbàrò wọn lọ́nà ni. Wọ́n mọ bẹ́ẹ̀. Ó yẹ mẹ́sẹ̀jì mi. Ago driver o ti la ma sọ̀rọ̀ Ghana a máa ní àṣẹ látẹ̀. Abẹ́ ìṣú ti àìsí ọ̀ṣù. Asúfí. Ìyẹn dá mi. Asúfí. Ok. Bàbá ẹsẹ̀ ìrọ̀lẹ́ gbogbo ẹ̀sùn sí àmì ẹ̀fẹ̀ sọ́wọ́. Mo ti sọ́ sẹ́ wọ́n ní bàbá ní máa lọ.